ṣe rere o, ṣe rere, ṣe rere láyé rẹ̀ kankan wá. Gbìyànjú sa ipá kó bá ti rí kété àǹfààní kan bá kà ti ní ṣá láti ṣe ọmọ ènìyàn bíi tẹ̀rẹ láti ṣe ní rere. Ọlọ́run yìí kò tẹ̀síwájú. Nínú èpísítélì kí Paul àpọ́sítélì kọ nípa ẹ̀mí Ọlọ́run sí ará Galatia, kó bá dé orí 6, wàá rí ní ẹsẹ̀ 9 àti ẹsẹ̀ 10 lébẹ̀ pé òránṣẹ́ Ọlọ́run ó títí pé kétera pátá o, àtọ́ni mọ Ọlọ́run, àtọ́ni kẹ́ẹ̀tì mọ Ọlọ́run, kétera pátá po Ọlọ́run kan ṣoṣo òun ní ṣẹ̀dára. Ọ̀rẹ́ yà kọ̀wé ní sí ọ́n wí kété ògbà kan bá ti láǹfààní ikọ̀ àṣerere kó ṣe rere ní kó ṣe kó kété ọmọ ènìyàn. Bí kàbára lọ́run kó ti ṣe kó jẹ́ pé lùgbàmúrìn ajá kó rọ òjò kan rọ̀ sóko ẹ̀rá kan mọ́ òjò náà láàrọ̀ sóko ẹ̀rá kẹ́ ẹ̀ mọ Ọlọ́run ẹ̀rá kẹ́ ẹ̀ gbà tẹ̀rẹ̀ torí pé ọmọwé ẹ̀rá kẹ́ ẹ̀ gbà tẹ̀hún lónìí àti ọgbà tẹ̀hún ní ọ̀la. Ní Gálátíà orí 6 kó bá kàn tiẹ̀ ká lọ́sẹ̀ òkèní gan títí lọ sí ẹsẹ̀ 10 wàá rí bí Ọlọ́run ṣe lépa ẹ̀mí rẹ̀ kó ṣe gbé ọ̀rọ̀ ni kó gbé kalẹ̀. Wí akété àǹfààní kan bá ti ní láti ṣe rere kọ́mọ ènìyàn. Mo wí ọ ní ẹ̀ṣẹ̀ ìyá mi. Òpinlẹ̀ kan tẹ́ ọ jìnnà rere sòpinlẹ̀ tẹ́ a líbe. Mo wí ọ ní ṣé òjò kan ìrọ̀bá lè yá kẹ́yẹ lépọ̀ mọ́ra torí pé àtijọ́ gbé ládùúgbò. Èmi ìhòòrà rẹ̀ ẹ̀ ṣèjọ kan kájọ iyún ikọ̀ mo ṣe bá. Ikọ̀ mo wọ nìkan títí kọ́ ẹ sá. Ṣé ọ ní ìmọ̀ wí ẹ̀sìn òdì kejì ní mi ṣe kò rí kú lọ bá kọ́ kí mi á gbàdúrà kó ṣèbí ọ̀hún gba orúkọ Jésù gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ikọ̀ mo ṣe bá. Ìkété àǹfààní kan bá ti ní láti ṣe dáadáa, láti ṣe rere, láti ṣiṣẹ́ ògbàlà, ṣiṣẹ́ ìrànlọ́wọ́ kété ọ̀nìyàn ikọ̀ ṣe. Ṣùgbọ́n ìyá mú pàápàá sí ibìkan lébẹ̀. Pàápàá sí ẹ̀rá ilé ògbàgbọ́. Ìrá kò jẹ́ pé wọ́n ti gbàgbọ́ bíi tẹ̀rẹ̀ kì í ti ju àṣìṣe alábàápín nínú ẹ̀jẹ̀ ìràpadà kan náà ẹ̀jẹ̀ Jésù Kristi kò ti so yín pọ̀. Ìyẹn ni wàá mú pàápàá dandan pé kó ti kọ́kọ́ ka ẹran rìn sí àkọ́kọ́. Ṣùgbọ́n o káàǹfààní bá ti yà kí tí ọ̀nìyàn àtọ́ni kò ti bú ọ rí, àtọ́ni kò ti ṣátà rẹ rí, àtọ́ni kò ti mọ rírì rẹ ó bá ti lé àǹfààní. Kàláfíà ran kẹ̀ẹ́ lọ́ọ̀rẹ́ kí òmọ́ọ́sì rẹ kó yóò gbé ọ̀gá lẹ́rù iṣẹ́ kí kò ṣe rere àsí hàn. Kò ràn lọ́wọ́ kó yóò ṣe kọ́ ọmọ rẹ̀ kẹ́ẹ̀rọ́sẹ̀ gbòkè kí kò ṣe rere àsí hàn. Kéèrè dìbà torí pé Ọlọ́run ló ìṣojú tó bá ro tọ̀nìyàn kó bá fẹ́ okọ́ ọ̀rà rẹ ti rí àbí kí inú rẹ ti rí mo yóò ṣe. Ṣùgbọ́n wàá ro tọ̀ Ọlọ́run ọkùtẹ́ wíwà gan wí kébi bá pa ọ̀tá rẹ gan ìwà mọ́mi ìwà bùkó olùmúrin ká ti wí bá ìjọba náà yá sí ìjọba náà yá bú èyí ò ṣe oríire kó ọ̀yà ọ̀ra rẹ̀. Olùmúrin èyí ò ṣe oríire kó ọkọ̀ kan fẹ́ súlé. Tí ìwọ kan yóò ṣe yìí ni tí ìwọ láà ṣe rere ke ẹ̀rá ìta àbí ẹ̀rá kan bú ọ àbí ẹ̀rá kan jẹ́ pé ọ̀sọ̀rọ̀ àràn de ọ̀tá rẹ̀. Bẹ́ẹ̀ni wí kò fi Ọlọ́run bá gbénu ọkàn ra kí agẹ́gẹ́ bí ọ̀nìkan kan bá ti ra ayé ra kan ti ra padà. Ẹ̀ẹ́dà ṣébi irú èrò gbàbà nínú ayé ra. Ẹ̀ẹ́dà ya rìn nípa tọ́ra ṣùgbọ́n àìyá rìn nípa ti ẹ̀mí. Ìkọ́ni báyìí nínú Kristi Jésù yóò ti dẹ̀dá titun. Èèyàn òbí rẹ kọ́ bá lọ sábúlé yóò wí ọwí tí wọ́n mọ̀ wí agbolé ni ẹbí ni ẹ̀sùn kankan yóò dà pọ̀ pẹ̀lú wọn láyé àti láyé. Ọ̀jàrá yóò parí àfìgbà ká bá dọ́run ìran lòjà dọ́run o ọ̀rọ̀ àpáàdé náà yà sí dọ́run kọ́ bá mọ̀. Torí náà Ọlọ́run kọ́ àṣerere kọ́ bá ṣerere
kẹ̀wọ̀n ká jẹyọ lébẹ̀ wà á rí i pé ayé rẹ o agbóògùn àkè ọlọ́run kó bá ṣe rere sí kétí ọ̀nìyàn kétí ọ̀nìyàn náà á ṣe rere sí ọ á ṣe rere sọ́mọ rẹ á ṣe rere súlè rẹ nǹkan bá ti dà kọ́ bá ti dà bá òun náà látọ̀ ọ́ nǹkan bá ti mú kó ni òun náà náà mú kó ọ́ ṣe rere o láyé rẹ̀ kankan wá sí mo ṣe bí Òjó lórúkọ mi ọmọ àbálábí tán àǹfààní ká bá ti nínú ayé ìjà ṣe rere sí kétí ọ̀nìyàn àti pàápàá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún èèyàn ọmọ Ráólé ìgbàgbọ́ ire o.